Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run níbikíbi tí ẹ ti ń gbọ́ mi ní òwúrọ̀ yìí. Àlàáfíà kọ́ ni gbogbo ilé wà bí? Àlàáfíà Ọlọ́run yóò máa bá yín gbé. A tún kí gbogbo àwa ọmọ Ọlọ́run pé a kú ìsinmi ti òní tí í ṣe ọjọ́ ìsinmi kẹta nínú ọdún tuntun tí a wà yìí. Àdúrà wa ni pé bí Jésù Kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, ẹnìkọ̀ọ̀kan wa a ó ṣe púpọ̀ ẹ̀ láyé àti láàyè wa. Èyí ni ìwàásù tí Diocese tilẹ̀ Ifẹ̀ ṣe ètò rẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run Olódùmarè, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ àti àánú èyí tá a tún rí gbà lọ́jọ́ òní láti kà wá yẹ kún ọ̀kan nínú àwọn alààyè tó ń rí tó sì nípìn nínú oore ọ̀fẹ́ àti ìbùkún ọjọ́ ìsinmi kẹta nínú oṣù tuntun àti ọdún tuntun. Bí a ti ń lọ nínú ọ̀rọ̀ mímọ́ rẹ lówùúrọ̀ yìí, jọ̀wọ́ Olúwa kọ́ wa ní ọ̀rọ̀ rẹ. La ọ̀rọ̀ rẹ yé wa tó bẹ́ẹ̀ ká túnbọ̀ lè ní ìgbàgbọ́ tó yè kooro nínú Jésù Kristi Olúwa wa. Kókó ọ̀rọ̀ ìwàásù yìí ni mo pè ní ìgbàgbọ́ tó ń gbani. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run la mú nínú ìwé Mátíù orí 9 ẹsẹ̀ 10. Nígbàtí Jésù gbọ́, ẹnu yà á, ó sì wí fún àwọn tí ó tọ̀ ọ́ lẹ́yìn pé, lóòótọ́ ni mo wí fún yín, èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ènìyàn Ísírẹ́lì. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, òtítọ́ kan tí kò ṣe é yípadà nínú ìrìn àjò àwọn ọmọ lẹ́yìn Kristi pẹ̀lú Ọlọ́run ni pé ìgbàgbọ́ ni owó tí a ń ná ní ọjà Ọlọ́run. Òtítọ́ yìí ló farahàn nínú ìrere tí a yàn fún kíkà nínú ìsìn ìdàpọ̀ mímọ́ ti òwúrọ̀ yìí. Ìgbàgbọ́ ńlá tí a ń sọ yìí ni àwọn méjì tí a kà nípa wọn nínú ìrere ti òní fi rí iṣẹ́ ìyanu wọn gbà. Ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa pé àwọn méjèèjì tọ̀ Jésù wá fún àánú, ìrànlọ́wọ́, òmìnira kúrò nínú ìdè, àìsàn àti onírúurú ìṣòro tó ń bá ní fínra nínú ayé. Ẹ jẹ́ kí a ṣe àkíyèsí pé àwọn onírúurú ibòmíràn ló wà nílẹ̀ tí wọ́n lè lọ àbí kan gbalé yẹ̀mí wò lọ. Àwọn adáǹṣe, àwọn wòlíì èké, àwọn pásítọ̀ èké, oríṣiríṣi bẹ́ẹ̀, ṣùgbọ́n wọn kò lọ. Wọ́n gbé ìṣòro wọn wá sọ́dọ̀ Jésù Kristi pẹ̀lú ìgbàgbọ́, wọ́n sì rí ìyanu Ọlọ́run. Ará nínú Olúwa, nínú ohun tó ń là kọjá yẹn tí kò jẹ́ kí ayọ̀ rẹ kí ó kún, tí ò jẹ́ kó lè rìn bó ti yẹ kí ọmọ ènìyàn kó rìn, ọ̀rọ̀ tìrẹ náà lè dáyọ̀ tí o bá fi ìgbàgbọ́ gbé tọ̀ Jésù Kristi wá lónìí. Bákan náà, bí a bá wo inú ọ̀rọ̀ Ọlọ́run, arákùnrin ọlọ́lá nì tó ní ọrọ̀ púpọ̀, ó ní ìbànújẹ́ lórí ọmọ rẹ̀. Ọlọ́run sì sọ ìbànújẹ́ rẹ̀ ó sọ di ayọ̀. Ó gbàdúrà fún ẹnìkan tó ń gbọ́ mi láàárọ̀ yìí, gbogbo ohun tó wù kó lè jẹ́ ìbànújẹ́ rẹ lórí ìrìn àjò ayé rẹ, lórí àwọn ọmọ rẹ, lórúkọ ti Jésù Kristi Olúwa wa á dayọ̀. Nígbàtí ó fi ìgbàgbọ́ gbé ọmọ rẹ̀ tí ó ń kú lọ tọ̀ Jésù wá, Jésù wí fún un pé máa lọ, ọmọ rẹ̀ yè. Ó gbàgbọ́, ó sì lọ, ó sì bá ọmọ rẹ̀ ní yíyè. Láì tẹ̀lé ọkùnrin náà, ọ̀rọ̀ Jésù wo ọmọ náà sàn. Kò sí ibikíbi tí a bá lè wà pẹ̀lú ìgbàgbọ́, ohunkóhun tí a bá béèrè lọ́wọ́ ọba àwọn ọba, ó ṣetán láti ṣe fún wa. Tí a bá wòwe Jòhánù orí 4 ẹsẹ̀ 43 títí dé ẹsẹ̀ 54. Ọmọ Ọlọ́run, kí ni ohun tí ọ̀tá ń lò láti fi pọ́n ọ lójú? Fi ìgbàgbọ́ gbé wọn wá sọ́dọ̀ Jésù Kristi lónìí, wàá sì rí ìtúsílẹ̀ àti ìdáǹdègbà kúrò lọ́wọ́ irúfẹ́ ohun ìpọ́njú bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run wípé bí ìwọ bá gbàgbọ́, ìwọ yóò rí ògo Ọlọ́run. Àìgbàgbọ́ rẹ ni ò tí mú kí o rí ògo Ọlọ́run nínú tó ń bẹ fínra
lọ́wọ́lọ́wọ́. Ará nínú Olúwa, ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé àìgbàgbọ́ máa mú kí ènìyàn pàdánù oore Ọlọ́run tó ń fúnni lọ́fẹ̀ẹ́. Ó máa mú kéèyàn pàdánù oore Ọlọ́run tó ń fúnni lọ́fẹ̀ẹ́. Ọ̀rọ̀ Ọlọ́run wípé Jésù ọ̀kan náà lánàá, ọ̀kan náà lónìí, ọ̀kan náà títí ayé àìnípẹ̀kun. Ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 9. Ọ̀rẹ́ mi nínú Olúwa, irú wàhálà tàbí ìṣòro wo ni ó ti ń gba oorun lójú rẹ, tàbí tó gba oorun lójú rẹ nínú ọdún tó kọjá? Kódà tó dàbí ẹni wípé nínú ọdún tuntun yìí ó ti tún rí àpẹẹrẹ rẹ̀ nínú ìrìn àjò ayé rẹ̀. Ó sì wá dàbí ẹni wípé kò sí ọ̀nà àbáyọ mọ́. Ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà náà ni pé kí o gbé tọ̀ Jésù Kristi akiriṣore lọ lónìí. Ìwọ náà yóò sì gbégbá ọpẹ́, torí pé kò sí ẹnikẹ́ni tó ń bá ẹkún dé ọ̀dọ̀ Jésù tó ń bá ẹkún kúrò níbẹ̀. A sọ fún wa wípé lọ́jọ́ alẹ́ nígbà tí òòrùn wọ̀, wọ́n gbé onírúurú àìsàn wá sí ọ̀dọ̀ rẹ̀. Ohun tó yani lẹ́nu ni pé olúkúlùkù ló fi ayọ̀ lọ sílé. Bí ìwọ náà bá gbé tìrẹ wá lónìí, ìgbàgbọ́ rẹ̀ á gbà ẹ́ là, àmọ́ ẹ̀yà ayọ̀ ìṣẹ́gun lórí ohunkóhun ìyówù kó lè máa ṣe ọ́. Tètè bí ọdún yìí ti ń lọ, gbé ìṣòro rẹ gbé tọ̀ Jésù Kristi wá, yóò sì bọ́ ọ ṣe. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run alágbára, dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ yín èyí tó ti jáde. A gbàdúrà wípé bí a ti ń bá yín rìn, tẹ̀sí ń bá wa rìnrìn àjò wa, a fẹ́ kẹ́ ẹ sọ ìgbàgbọ́ wa di líle. A fẹ́ kẹ́ ẹ sọ ìgbàgbọ́ wa di èyí tó lè gbà wá là, èyí tó lè tú wa sílẹ̀ nínú ìlàkọjá tó ká lè máa là kọjá, tàbí ìṣòro tó wù kó ń ta ayé yìí kó ti lè gbé bá ayé wa. Bàbá, ìṣẹ̀lẹ̀ yìí torí tí a gbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín.